ẹ bá ń pè é bí ológun ẹrú o. ọmọ ọlọ́jà bí òní ẹ bá ń pè é bí ọlọ́gbọ́n ìwọ̀ ọ̀fà. Sọ́nẹ́yẹ Tèmítọ́pẹ́ ẹ bá ń pè é bóyá orí rẹ̀ á wú. Àgbékẹ́ mo pè ọ́ sówó lónìí, mo pè ọ́ sọ́lá, mo pè ọ́ sá ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ toró ní sọjọ́ bí ìrẹ̀ òkú ọdún. Moses Fáṣínà aláṣẹ àti olùdarí Divine Concept Ventures ló pè mí sórí aago. Ó ní wá bá mi kí Àgbékẹ́ kú oríire tó ní. Àdúrà Gbémisọ́lá ọmọ kan ṣoṣo bí ẹgbàá àgbẹ̀ igi olóyin ọmọ kó pẹ́ láyé. Ọmọ ní pẹpẹ sílẹ̀ lọ́jọ́ ọjọ́sí tó dá ní pẹpẹ dọ́là lónìí ìwọ ni kò bẹ̀rẹ̀ fún. Àṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe torí bá gbọ̀n rí bá sínú igbó ọjọ́ ọkú rẹ̀ ẹ̀yẹ ní kíkó orí ọ̀kété kárùn orí ọ̀kété ìwọ ò wà ní sọdún ìbànújẹ́ láti Ọlọ́run ọba òní tẹ́ òní dẹni ẹ̀yẹ láwùjọ. Tèmítọ́pẹ́ káre rí àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àgọ́wòye Ìjẹ̀bú owó mo ṣẹ̀wẹ̀ sókè ń tó wọlé àwọn bàbá tó bí ọ. Àgbékẹ́ ńlẹ́ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ yíwọ́ iye ọmọ alágẹmọ òfì wọ̀rọ̀wọ̀rọ̀ ọmọ atẹ́sán owó lẹ́bí òyìnbó ni wọ́n po kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Àdúrà Gbémisọ́lá ọmọ ní pẹpẹ sílẹ̀ lọ́jọ́ ọjọ́sí tó dá ní pẹpẹ dọ́là lónìí mo mọ bó ti kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ onílé ńlá ọmọ olówó ńlá ọmọ ajídára bí òyìnbó ńlá po kí àwọn bàbá rẹ̀ ńlẹ́ ọmọ alóhun tó yìnbó nílé ọmọ ajá nígbó ọmọ ajá nímọ̀bà tó jà nímọ̀bà tán tó gbòdìdí ẹni ọmọ ajá lọ́hùn ọmọ olówó joyè méjì pọ̀ tó tún retí ìkeje ni wọ́n po kí àwọn bàbá rẹ̀. Àgbékẹ́ ìwọ lọmọ òsínlóye ìjòyè ọmọ òjòyè kóyè òwú ní jẹ ọmọ òjẹ gbogbo yẹ tọkọ tó sì ó jẹ gbèsè ọmọ àtàbà túbọ̀ àlejò tí ń so nílé dàrú ńlámọdúnrún mádémọdúnrún mọṣúpẹdì ìyẹjẹ ọmọ aládìyẹ òkòkò mọgà ọmọ àfijú Jẹ̀bú tí fọkàntì ẹja pẹ̀lú ìran Jẹ̀bú ní náírà dọ́là kẹ́bọ̀ tó gbowó dé òyìnbó gbọ́wọ́ ọ̀hún dé lówó ọ̀hún pọ̀ sí ńlọ́dọ̀wọ́ ẹrú ńlọ́dọ̀wọ́ ọmọ ńlẹ́ ọmọ arígbálábọ̀wọ́ àṣẹ yìí sàmọ́dún o. Tèmítọ́pẹ́ ò ní fọdún èyí so òpin ò ní sinwi ò ní tó dèrú kú wọlé ò ní ti lérò kú lóde ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ Elédùmarè ò ní fi kàn. Àgbékẹ́ bí wọ́n máa ń bí ọpẹ́ ta ni pẹ́ sàlátẹ̀ kan máa ń pẹ́ mi àrí ìkẹchàntà ni èmi lọ́mọ olówó rú ọmọ asukún gbadé òun ló kọ́kọ́ gbadé o bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè tán.